wọ́n ní wọ́n fẹ́ fi ọba jẹ tọmọ wá láti Amẹ́ríkà ọba pàfó ẹlẹ̀ tó ń lọ mú wá òfìfo tó ń lọ mú wá àwọn tó ń fowó COVID tó fi ń rìn kiri. gbogbo ilẹ̀ ọmọ Ọ̀yọ́túnjí ní Carolina mo máa ń sọ pé Ọlọ́run á ṣe níjọ́ kan máa visit village yìí mo like culture wọn bọ́n ṣe ń ṣe níbẹ̀. ọba Ọ̀yọ́túnjí wọn gùn lọ́bẹ̀ pa ẹ̀yin Yorùbá yìí náà lẹ́sìn nìkan lọ́gùn pa ó kú láì tọ́jọ́ ní èjì kékeré. ṣé rí ọba Ọ̀yọ́ wọ́n ti pàtàn burúkú fún un. mo rí tẹ́nìkan pè wọ ọ̀dọ̀ Awíkoko wípé ọmọ kékeré ni kò máa ṣà orí yín dàrú ni kó tó ní kéèyàn wá jọba ìtàn tí ń tò fọ yìí ẹ̀sìn ìtàn tí ṣe research àwọn àgbàgbà ó ti pè pé bó ṣe rìn ní tó sọ ni pre-planned torí kó kórìíra ọba Ifẹ̀ Ọ̀jájá. mo sọ fún yín pé mi ò lọ́rẹ̀ẹ́ nínú gbogbo wọn ìsìn lọ́tà bẹ́gbà wọn bá dé máa ná wọn lẹ́gba Ọ̀jájá sá kàràkàrà ẹ mọ̀ mọ́. Ọ̀jájá gbéra ó rò lọ́kàn rẹ̀ wípé tí bàbá àgbà ìyá tó kú Lámídì Adéyẹmí tó balẹ̀ ayé jẹ́ tí ń bá àwọn ọmọ rẹ̀ lò pọ̀ kó tó kú wípé tí ò bàbá òun ṣe ẹ rí i pé Ọ̀jájá ń try láti ṣe reunion pẹ̀lú àwọn ọba Yorùbá gbogbo wọn fẹ́ bá a ṣe maybe they have their reason tó fẹ́ bá a ṣe I don't know but ní tọ́jà já ṣe majority ẹ̀yìn ọba lẹ̀ ń ṣe wàhálà tí wọ́n ń jẹ nìyẹn. Ọ̀jájá gbéra níjọ́ coronation gbogbo ẹ̀mú kúkú ń rí ẹ mọ̀ pé eégún ńlá ló ń kẹ́yìn ìgbàlẹ̀ ebi òun kéńgbà tí gbogbo àwọn ọmọ kéékèèké tí wọ́n ní àdírẹ́sì ibi tí wọ́n ti ń sọ̀rọ̀ tí wọ́n bá fẹ́ gba lẹ́tà lọ́ọ̀yà tí wọ́n wà rẹ́gísítà. ó lọ níjọ́ coronation kẹ́ mọ̀ pé ní tí Ọ̀wádé tó ṣe fún Ọ̀jájá is pre-planned pre-gossip ní ìmẹ́ tó pàtàkì tàn fún wípé kò mọ ìtàn wọ́n ti po ìkà sí nínú ṣóun gan lọ bá Ọ̀yọ́ tọ́ sí wọ́n ti pa ìtàn sí nínú mọ́jẹ̀ pé wọ́n ní Almaroof wà lára wọn tó pàtàkì tà wọ́n pàtàn fún pé tọ́jà tí ìfẹ́ bá ti dé kì í ṣe olórí ọba o ṣó mọ̀ bí Lámídì Adéyẹmí ṣe máa ń rí dínkù ẹ̀ bá wa rí dínkù ẹ̀ ṣèbó nílùú òyìnbó níwọ̀ náà ti wá ìbí ìlú òyìnbó náà Lámídì ti kàwé ṣèbí ayé ọ̀làjú la wà ẹ̀ tó bá tẹ̀lé kó o ṣe kàṣó yẹ kó o ṣe kó tó mú gbogbo ìlà tó há sẹ́kẹ̀. Imported king artificial king AliExpress king kò sí tẹ́ ẹ̀sì fẹ́ ESABOD àdírẹ́sì ní gbẹ̀lú ìkúrú náà gbé rẹ́gísítà tó sì wà. ọba Ifẹ̀ gbéra níjọ́ coronation tí kò yẹ káwọn ọba yòókù ò lọ ajá yẹ kí náà orúkọ ẹ̀kọ́ ni mo dá Almaroof ni mo ń bá sọ̀rọ̀ kí ló ní í ṣe pẹ̀lú wọ̀ òun sọ ọmọ Ọ̀yọ́ àwọn ọmọ Ọ̀yọ́ ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ say it as it is tó ń sọ kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò rí bẹ́ẹ̀ kọ́ lélẹ̀ gbogbo ọmọ Ọ̀yọ́ ni mò ń bá sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ ṣó yẹ. ọba Ifẹ̀ gbéra àwọn kan ní kò mójú kò mọ́ra kò yẹ kó lọ ṣùgbọ́n ní àpé Ifẹ̀ ń wá unity wípé ìkórìíra tí Lámídì Adéyẹmí tó gbé wọnú sàárè wípé ọba tó tún jẹ́ yọ̀ǹgọ̀ ọba bíi tòun kó ń lọ ṣe union pẹ̀lú ẹ̀ ó gbéra ẹ máa wẹ̀ kọ́mọ̀ ẹ̀ lọ́yọ̀ kódà ẹ sọ fáwọn tó ń porúkọ gan-an wọn ò porúkọ ẹ̀ ọ̀n tìgbà tán ṣẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ nìkan pé ṣé ibi orí wọn kàn ní káàbọ̀ Ọ̀jájá ó tán. kódà ìwọ ọba Ọ̀yọ́ ó gbéra láti lọ kí Ọ̀jájá lórí tábìlì rẹ̀ ṣé bá ṣe máa bá a lọ nìyẹn ní ilẹ̀ Yorùbá kí lẹ fẹ́ sọ fún àwọn ọmọ Yorùbá tó ń gbéra wọn ṣépè lórí social media gbẹ́rẹ́ pẹ̀yìn gan tẹ́mú kings ní wọ́n wọ́ Ọ̀jájá níjọ́ náà mo kú rí Ọ̀jájá mi ò sọ̀rọ̀ ni èmi ì sọ̀rọ̀ torí tí ìbá rí ẹ̀rí tó dájú èmi kì í sọ̀rọ̀ mo lọ sọ́tún mo lọ sósì. àwọn ará Carolina Ọ̀yọ́túnjí wọ́n ní àwọn ọba ilé Ifẹ̀ ló ń fi ọba jẹ níbẹ̀ a dẹ̀ rí pé ọba yẹn máa ń lọ sí Carolina gan ìṣẹ̀ṣe ni wọ́n ń ṣe níbẹ̀ èmi ò yẹ kí nígbà olóko nídìí bọ̀ títorí wípé wọ́n ti pa ìtàn fún Ọ̀wádé
ìdílé ẹ̀kọ́ ló yẹ kó jọba Ọ̀yọ́ ara nǹkan táwọn olóṣèlú ń fi wá tó ń fojú wá rí nílẹ̀ Yorùbá ẹni tí ó bá wúlò fún wọn tó ní ìwé ìgbélú yẹn àwọn lè fi jọba àwọn dẹ̀ lè fi jẹjọ yìí ó bọ́ ọmọ nkè gbogbo yín gbélé mi gan irú mọ̀lẹ́ mo jókòó yìí tàbí mi bá tún sàsìn tí ń fún yín lábìlù kí palasi ní kí náà ó sọ kalẹ̀ bẹ́ẹ̀ kẹ́sì ní ọmọbi tí náà ti wà. ká máa fọ̀rọ̀ gùn bàbá ọba gbéra ó mú yàwó ẹ̀ dání ó máwọn ènìyàn dání pé wọ́n fẹ́ fi ọba jẹ ní Ọ̀yọ́ ilé tí wọ́n ṣe tí ò dá àṣẹ wíwá tí wọ́n wá wọn ní padà pé wọ́n fẹ́ fi ọba jẹ ní Ọ̀yọ́ ilé ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ bàbá ti kú o Ọ̀yọ́ náà ló kà ẹ̀gbọ́n tó ṣẹlẹ̀ from the source rìkọ́dì ni o tó ṣẹlẹ̀ sí bàbá yẹn tó kú. lẹ́yìn yẹn àwọn ẹlẹ́wẹ́ wọ́n pè ní bàbá sábẹ́ ká mi sọ̀rọ̀ Aláàfin Oyo Ọba mi sọ̀rọ̀ wọ́n ní ìwé fún mi lọ́sẹ̀ méjì wọn láwọn nǹkan tí mi náà ṣe. wọ́n máa tẹ̀sán ní ẹ̀rọ bá mi sọ̀rọ̀ kíákíá kí wọ́n ní màá sacrifice. bàbá yẹn tó kúrú ohun tó fi lẹ́nu yẹn. bá tó gbé mọ́tò báwo lọ. ó ti bá lẹ́nu ìgbà tó ń parí ìró ti pọ̀ tó ń bẹ̀ ẹ̀rọ bàtọ́ ti plan wọ́n pa ṣáàtì mi bí sẹ́ńdé bẹ̀ tí máa wọlé náà ti ní bàbá tí ń dúró dè mí bàbá tí ń dúró dè mí. ìyá kábíyèsí ń dúró dè. ok wọ́n bá pàṣẹ gbogbo àwọn tó fẹ́ dúró ní sọ́fẹ́rì mo yẹ wọlé lóòótọ́ náà yín sọ pé kí n yọ ọ̀yọ̀kẹ́ ọ̀run mi kí n pé mo lè bá Aláàfin sọ̀rọ̀ mi ìṣeré. ṣé ń gbọ́ bàbá ọba tó gbéra láti Carolina afọbajẹ lẹni tó ń sọ̀rọ̀ yìí olóyè ńlá sì ni ó lọ ṣayẹyẹ ni Ọ̀yọ́ nìkan yọ ìlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ àti ìkófá ìgbà wo ló dé bẹ́ẹ̀ gan Ọwálà Ọwádé olójú dúdú bí ojú nànà múre ìgbà wo ló dé bẹ́ẹ̀ oyè pọ̀sẹ̀ méjì ẹ̀jẹ̀ yẹn ti wà lọ́wọ́ rẹ̀ ẹ máa fọkàn bá lọ Awíkoko ló ní voice note credit to Awíkoko. ọ̀hún ló ṣẹ̀jẹ̀ oyè ọ̀yọ́ wọlé pẹ̀lú ìyàwó mi àtàwọn tó ń bá mi lọ àyẹ̀ wọlé mo lè jókòó nígbà tí mo fẹ́ bá sọ̀rọ̀ mo lè dìde mo kúnlẹ̀ mo kí kábíyèsí mo ṣe gbogbo. bàbá àgbàlagbà ló. wọ́n bá mi ń béèrè lọ́wọ́ mi bí ọ̀rọ̀ Ọ̀yọ́túnjí ṣe jẹ́ pé ṣé mi ni bàbá ọba mi lé bẹ́ẹ̀ ni. ṣé ẹ gbọ́ Ọwádé béèrè lọ́wọ́ rẹ̀ wípé lẹ́yìn tó ti ní kán yọ ìlẹ̀kẹ̀ lọ́rùn rẹ̀ ó ní báwo ló ṣe jẹ́ báwo ni Ọ̀yọ́túnjí ṣe jẹ́ Amẹ́ríkà kan náà wọ́n jọ wà Ọ̀yọ́túnjí inú Amẹ́ríkà ló wà ọ̀tẹ̀ báyé yín jẹ́lẹ̀ Yorùbá sẹ̀ tọ́lọ́ bá fẹ́ pa Nàìjíríà rẹ̀ ilẹ̀ Yorùbá ní ọ̀kọ̀ọ̀kan ju bọ́ǹbù sí ya ẹ continue. wọ́n ní báwo ni mo ṣe jẹ́ bàbá ọba àbúlé mi bàbá ọba ọkọ̀ orí ti jẹ́ ni. bàbá yẹn ti kú bàbá tó sọ̀rọ̀ ó ti pa o ó nà ní nǹkan. oníṣọ́mọ Ọ̀yọ́ ni mímu nínú ìṣọ́mọ Ọ̀yọ́. ó ní báwo ni mo ṣe wá jẹ́ bàbá ọba tó bá ti yí tọ́kì. ṣé Ọ̀yọ́ ló ń rúlu Carolina ni ẹ̀yin Ọ̀yọ́ ó ní èèyàn péré ẹ̀ ní ọmọ Yorùbá ó ní báwo ló ṣe jẹ́ bàbá ọba tó ti jẹ́ kó tó bí aláya ẹ̀ Ọwádé. ṣíṣe wàhálà dé mo ní mo ṣe mọ̀ pé wàhálà ń fa bẹ́ẹ̀ mo ní ọ̀nì ọ̀fíìsì bàbá wa ní ọ̀nìfẹ̀ ló dé wàhálà dé ọba méjì sáti jẹ́ bẹ́ẹ̀ mo tó wàhálà ti bẹ̀rẹ̀ nìyẹn kò fẹ́ gbọ́. ìkọ́ tí òsì fẹ́ kí wọ́n ṣe rìkọ́dì gangan nìyẹn. ihun tó fi náà wọ́n ní nǹkan nínú ààfin torí pé kò fẹ́ kàn ṣe rìkọ́dìn ẹnìkan rìkọ́dì ẹ̀ ó mú fóònù òun fọ́ ọmọlẹ̀ kò mọ̀ pé rìkọ́dìn ṣì wà ńlẹ̀ bàbá yẹn wá ń ṣàlàyé tó ṣẹlẹ̀ ó na bàbá yẹn should be going to 70 ẹ máa gbọ́ ẹ fẹ́ ìyá lọ́wọ́ mi. àwọn àfọ wọ́n lè tún bá mi ájú àwọn sọ́ńdẹ̀tì ẹ̀ níbi tí mo ti sọ̀rọ̀ láti bẹ̀rẹ̀ sí dá sí pé bàbá àwọn sọ wá láti pé bàbá ọba tó wà dára níbi Adéyẹmí òun ló ń dé wọn láàdé ní Ọ̀yọ́ lẹ́dí pé bàbá tiẹ̀ wá síbẹ̀ wá dé wọn láàdé ni. hold on 1 second bàbá ọba. mo nígbàgbọ́ wípé ẹ̀yin náà ti rí píkṣọ̀ ibi tí ọba tó ṣẹ̀ṣẹ̀ wàjà yìí lọ́yọ̀túnjí tó ti wà nípò ìbí nílé Ifẹ̀ tọ́bù padé síjú adé ti fún ní letter of appointment. látàrí síjú adé ló ti doyò. mo lè ti play fídíò ẹ̀yin Ọ̀yọ́ lẹ́ẹ̀dálẹ̀ Yorùbá rú. ni wọ́n ṣe pé
bàbá wa láàfin àná ló dé wọn ládé yìí. My hold on. Barrister. Barrister. Ẹni sùúrù, Barrister. Mo fẹ́ introduce yín kọ́ lè mọ bẹ́ẹ̀ sì jẹ́. Àbọ̀tẹ́ máa lò. Tọ́jú kọ̀ọ̀ṣẹ́ rẹ̀ tó fẹ́ sọ wà wúkọ̀ lókè tó sáré yẹ. Ǹjẹ́ màá mọ́ sí ìdìmọ̀dé yìí? Àbí 70s soon. Yes, sir. I don't get on that one. What the ones are you from? Look at this. Only Aláàfin. Kò rí bẹ́ẹ̀ ó ní àwọn wọ́n parọ́ pé gbogbo àwọn sọ́rọ́gẹ̀tì pé Aláàfin wá sí South Carolina wá sọ̀dọ̀ ọlọ́yọ̀ tó ti wá dé wọn láti oníkò rí bẹ́ẹ̀. Ọ̀ọ́ni ló wá sọ̀dọ̀ tó ń jì. Ọ̀ọ́ni ò tiẹ̀ ní rọ́ọ̀bù Barrister ọ̀ọ́ni ò tiẹ̀ tó lọ. Ṣé sọ́ọ̀dọ̀ ti láàárọ̀ yìí náà? Ọ̀ọ́ni ò tí ì lọ sí South Carolina á sọ̀rọ̀ lórí gbogbo ẹ̀yẹn ẹ̀ sì máa bá ìtàn lọ báyìí. Mo lè ṣàlàyé pé kò rí bẹ́ẹ̀ wọ́n ní Aláàfin Adéyẹmí tó wàjà òun ló wá síbẹ̀ oníkò rí bẹ́ẹ̀ o. Ìfẹ́ láti ń gbadé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀ mìíràn. Ìfẹ́ láti ń gbadé ibi tí wàhálà ti bẹ̀rẹ̀. Wọ́n kọ́ ìdílé àwọn ọba ilé ṣe kí ló ṣe sà. Àwọn tó ṣẹlẹ̀ ni pé bí ṣe ń sọ bẹ́ẹ̀ wọ́n lè ní wá spy fún wọn nínú. Ṣé ẹ gbọ́? Nílẹ̀ Yorùbá kan náà wọ́n ní wá ó lè tẹ̀lé tí wọ́n sọ̀rọ̀ kan wípé nǹkan tẹ̀yìn ò tẹ́lẹ̀ mi wá ń sọ. Àwọn ní kẹ́rọ̀ àwọn ní kẹ́rọ̀ wọ́n sì bẹ̀rẹ̀ sí dùn mí láti inú káyọ̀dé tó kù sílẹ̀. Wọ́n ní kó sọ̀rọ̀. Ṣé ọjọ́ tí Nàìjíríà ló ṣe àbí lọ́yọ̀ọ́ tẹ́? Àní ní Aláàfin lọ́yọ̀ọ́. Ọ̀ọ́dẹ Aláàfin Ọ̀yọ́ gangan. Ìgbàwọ́ ẹsẹ̀ láti ló sàn 17th of April. Last week Thursday. No, last week Thursday. Oye wà Nàìjíríà. Ẹ lọ rí ìfipọ́sì ní ọ̀dọ̀ ọlọ́pàá lọ. Ẹbí ọlọ́pàá ṣe bó olóògbé ọlọ́pàá kọ́kọ́ arrest wa. Sọ ìbéèrè tí ọlọ́pàá olùfẹ́ lọ sórí ìkọ́tì. Ọlọ́mọdé ká lọ bì kan dáràn. Orí ọba Ifẹ̀ mú ẹ Owoade, you're not welcome to Egypt. Wọ́n tún mi jáde mo ṣubú lórí air surface gbogbo ara mi. Wọ́n ti bàbá yẹn ṣubú. Èmi jẹ́ ẹ̀rù pósítọ́ síbẹ̀. Lóòótọ́ driver ni ó ṣe mistake torí pé mi ò rán. Òun rìkọ́ọ̀dù conversation ìbàdàn ni. Ìyàtọ̀ dẹ̀ wà sí ọ̀ sí mi. Káṣẹ̀ wá pé nígbà tó kí àwọn ìmẹ̀wọ́ ẹ̀dẹ́gbẹ̀ẹ́ pé ṣé ó rìkọ́ọ̀dù lòun ò rìkọ́ọ̀dù. Wọ́n lè jẹ́ kìí fún mi. Ibi tó ṣe wà pẹ́ jìnnà sí mi o. Wọ́n lè fi kọjá. Wọ́n lè fi rìkọ́ọ̀dù. Náà wọ́n parọ́. Àyọ̀ tó kí yẹn ó kì í fún wa ní fóònù yẹn. Kọ́ńtì ní tiẹ̀. Ìyàrá tó fún ọgbọ́n fóònù náà. Wọ́n àdó lù mí títí tí wọ́n lù mí jáde gbogbo ẹ̀jẹ̀. Wọ́n kì mí wọ́n gbogbo ẹ̀. Ìyàwó bí àwọn wò ó. Àwọn orí ìbẹ̀rẹ̀ ló wà. Mákindé wàá jẹ ṣége yàtọ̀ tó bá wèrè tó gbé wọ ilé Ọ̀yọ́. Ṣé ìyàwó yìí wà bẹ́ẹ̀ yẹn bàbá? Bàbọ́bá. Bàbọ́bá. Ṣé ìyàwó yìí wà bẹ́ẹ̀ báyìí? Ṣé lọ́dọ̀ mi? Ẹ máa pè wọ́n mi pé olórí. Sódà káwọn náà ṣe mọ̀ kó má dàgbé ẹnìkan lẹ́ ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ títí rí. Ọ̀hún àwọn ọmọ tí wọ́n lọ pè wá ní ìjẹun bóyá àríwá ara ojú báyìí. Bẹ́ẹ̀ni ìyẹn ìyẹn kí bàbá yẹn tó kú bàbá yẹn gíbọ̀. Ẹgbọ́n ọ̀gá tó sọ ara ń ro mí báyìí. Ṣé wọ́n lè lùyàn tó bẹ́ẹ̀ yẹ káàrọ̀ ọmọ ro? Mákindé. Ká ní that same day tí wọ́n nà wọ́n ni wọ́n láǹfààní hospital. Bóyá ìrora yìí ò bá dínkù. Your attention is needed. Wo part one mò ń ṣe lọ́wọ́ yìí. Sọ́jú tí mo ti dé ìjẹ́jẹ́. Wọ́n fẹ́ gbọ́ láti ìwọ náà. Ìyá mi ẹ káàárọ̀ o. Ẹ káàárọ̀ o. Ẹ pa bàbá ń bàbá. Ìyá ò ní jẹ yín o. Àjálù àrílù ìdí òní ṣẹlẹ̀ sí lágbára Elédùmarè. N tó ti ṣẹlẹ̀ yìí. Eléyìí tó dẹ̀ ṣẹlẹ̀ yìí, ibi gíga lágbára Elédùmarè, ibi gíga ayọ̀ ló máa gbé yín dé. Nítorí èmi ò gbọ́ eléyìí ní ìbẹ̀rù eléyìí. Sọ ìgbà tí bàbá wa ń ṣàlàyé fún mi gbogbo tó ṣẹlẹ̀ ní àti kẹta láti wà lórí ọ̀rọ̀. Ìyẹn ló wá kábàárà mọ́ ọ̀gá. Wọ́n dárúkọ pé wọ́n na ẹ̀yìn náà ní Aláàfin o. Ibi kó má dà bí bàbá nìkan ni wọ́n mú ẹ̀ láti jọ ẹ̀. Alẹ́ ni tó máa bá wa gbé jáde bóyá lálẹ́ yìí ni àbọ̀là ni. Tí àwọn náà máa sọ̀rọ̀ lórí ẹ̀. Ìbílẹ̀ tí mo ti sẹ́ẹ̀dẹ̀ sáwọn newspaper ní Amẹ́ríkà bíbáyìí. Àwọn press release wọ́n release.
kò ti sẹ́ndẹ̀ sí wọn wọ́n ó máa jáde. citizen ni náà ó yẹ kí kẹ́ competitions America. ṣèjọ́ láti bí yàtọ̀ sí Nàìjíríà gẹ́gẹ́ bí ọmọ Amẹ́ríkà wọ́n tún lè ṣe yẹn lọ́tọ̀. àgbàlagbà tó tó ẹbí lọ́mọ tó lóògbé yìí ló gbé sùn ló ti dànù tó fi kú. bàbá nìkan ló kàn sọ̀rọ̀ fún gbogbo àwọn èèyàn pé wọ́n náà wọ́n lè nà yín náà wọ́n náà everybody o pé kẹ́yìn náà intẹ witness kẹ́kọ̀ọ́ sọ fún wa sí. àni wọ́n náà yàwó ẹ̀ náà àwọn ọkùnrin náà yàwó ṣé lè ṣe bẹ́ẹ̀ l'Amẹ́ríkà. èmi tẹ wá bẹ̀ wọ́n pé kọjọ pààrọ̀ dírẹ́fà ṣe pé kó rí kọ́ wọ́n ní wọ́n rán ni wọ́n gba fóònù gbogbo wa wọ́n bẹ̀rẹ̀ sí ní gbá wa létí wọ́n ṣe. ṣé ń gbọ́. wọ́n ṣe àná wọ́n ṣe so nǹkan tó ṣẹlẹ̀ ní ẹ̀sán. Tinubu, your attention is needed. so wọ́n mú ẹ̀yin náà gan. wọ́n ṣe máa ṣe lórí Instagram everywhere. ọgbà mi létí wọn ṣé ń gbọ́. ṣe wọ́n pẹ́. so Aláàfin dẹ̀ dúró bẹ̀ ó ń wò wọ́n kò ní kó stop. Aláàfin wọ́n jókòó sínú ilé wọ́n ti yàwó wọn bọ́ síta èmi tẹ̀ ń bá ìyàwó wọn sọ̀rọ̀ pé a ti kọ́kọ́ wá síbi ìwé kan ṣé àwọn ò bá ibi ẹni tí wá síbi ń pé wọ́n yìí bá ìtìwá ni la fi wá sí ibi ń pé àlèṣe ìyàwó ẹni pé tọ́ba iṣẹ́ tí àwọn ló jẹ́ ń pa wá dà kan lẹ̀ àwọn iṣẹ́ wọn ṣàbẹ̀wò sí ní sọ ẹgbẹ́tì gbogbo nǹkan lóríṣiríṣi sá èmi tẹ̀ sí ń bá ìyàwó wọn sọ̀rọ̀ pé mò ń bẹ̀ wọn pé àràpá ẹni tìwá bí àwọn dírẹ́fà iṣẹ́ kó máa because wọ́n ti gba fóònù ẹ̀ ọ̀dà ti gba fóònù everybody ọ̀dà ti check everything sọ́rí pé inú fóònù driver nìkan ló wà so wọ́n dẹ̀ gbà lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n dẹ̀ delete ẹ̀. all right so ẹ ṣì gan ni ìyá wa ẹ ṣe gẹ́gẹ́ bí mo ṣe ládùúrà bó ṣe máa rí mi lágbára Elédùmarè. so bàbá mi bàbá bá wa continue torí àrọ̀ yìí à ń record ẹ̀ fún publication purposes. ẹ tẹ̀síwájú bàbá ọmọ. nígbà tá a lè tún bọ́ ta tẹ́tí lò ní tẹ́tí nítorí gbogbo public ìlú wa tó wà ní compound ẹ̀tì mi ìyàwó ìlú ẹgbẹ́ sẹ́fẹ́ sí bàbá yìí sí ni sẹ́fẹ́ sí ọ̀dẹ̀ wàrà èmi ti mọ̀ pé kò tí ì tán síbẹ̀ wọ́n ní kọ́ ti gẹ́tì pé èmi rò pé ẹ ti dìlé tẹ́lẹ̀ gba owó fóònù wa wọ́n lè rẹ́ chẹ́kì fóònù ẹni kí n ó fóònù mi iPhone ni mo lò ẹ̀yin ó fóònù ẹ̀ fún ẹ̀jẹ̀ gbogbo everybody tó jẹ́ tọ́lá jù ẹ̀ chẹ́kì gbogbo ẹ̀ wá sí ẹ̀ so mi ò ní access communication. mo mọ àwọn tí mo lè pè nílẹ̀ Nàìjíríà nílẹ̀ Yorùbá yìí àti Nàìjíríà rárá kí ló ń gò wọ́n bẹ̀rẹ̀ àti mi ní access communication tí kò sẹ́ni tó ní access communication mo sọ pé tẹ̀lé ni wọ́n ni mo wà ní sọmọ Ọ̀yọ́ so mi ní tíátà kankan ṣe múlẹ̀ jáde wọ́n rò. ẹ rí i pé before kí Awíkókó tó ṣe program yìí voice note kan jáde mo rí yẹn náà ó dà pé mo gbé sórí Instagram lẹ́yìn tí wọ́n ná wọ́n tán ọba yín lọ́yọ̀ọ́ ó ní kan tún fọlọ́pàá kó wọn mo tẹ̀ ní Awíkókó mo ní ìdórúkọ ọlọ́pàá yẹn he did a wonderful job ẹni tó bá yẹ ká appraise ẹ jẹ́ ká appraise ẹ̀ DPO yẹn wọ́n pè pé kan tún lọ tì wọ́n mọ́lé wọ́n lọ ṣe àjọyọ̀ ni o wọ́n lọ ṣe àjọyọ̀ ipe just like normal thing ọba ilẹ̀ Yorùbá fẹ́ jayé Òṣogbo á wá Ẹdẹ á wá why the discrimination why at the end of the day voice note tó kọ́kọ́ jáde by misbehave wàá jẹ ṣége ya o ìtí bàbá ẹ jẹ kù lọ́yọ̀ wọ́n ló jẹ yòókù wàláì àṣàṣì ọ̀ràn bèbí mo lé mi gangan ní irú mọ́lẹ̀ sàmì wò mama please don't go to Ọ̀yọ́ I'm going to block you kó o kórìí burúkú kó lórí platform mi ṣọ̀pọ̀nà ló máa pa ẹ́. Who the hell are you? But don't go to Oyo. Any more comment from you, Olateju, I yank you off my page. Do I scare of anybody? Iṣẹ́ ọba lèmi mọ́ ń ṣe. Ṣé lórí burúkú ni ẹni? So bí mo ṣe ń sọ lọ. Voice note yẹn kọ́kọ́ jáde ibi tí bàbá ọba yìí ti sọ wípé nígbà táwọn ọlọ́pàá kó wọn, àwọn Amẹ́ríkà tó lọ ṣe àjọyọ̀ tán kó wọn. Ó ní DPO yẹn wá sọ pé kí ni ẹ̀ṣẹ̀ wọn pé ọba ló pe òun yẹn ọba ṣé ọba ní sátẹmọ ọba AliExpress ọba tẹ ní ló pe òun pé kí òun kó tì wọ́n mọ́lé ara Amẹ́ríkà àtọkọ àti ìyàwó nìkan tì wọ́n mọ́lé alólóṣèlú ń fìyà jẹyàn wọn lólóṣèlú ń fìyà jẹ mẹ̀kúnnù ẹ tó ń tọ́ bá ń ṣe ẹ jẹ Ọwádé ó gbọ́n pẹ́ sábọ̀dù rẹ̀ tí ó wù mí dáadáa tí mo fojú làmìdí èrè kò tó kó pẹ̀lú àwọn atrocity tó náà ṣe ó jẹ bí kóòtù stop mi ní stop lọ bèrè ayé lọ́wọ́ ọba Ifẹ̀ I'm sure kò máa ń wò mí dáadáa
bí wàláhì yẹn dákẹ́ court ò dẹ̀ ná mi ní sísì I represent myself it's a civil case ṣé evidence ti ẹ̀ wálẹ̀ ní tí mo ṣe ó bá ní kí wọ́n tí wọ́n mọ́lé wọ́n bá káwọn aráàlú òyìnbó gbága ó di police station nígbà tí DPO dé DPO wá wípé kí ni nǹkan tẹ́ ẹ lè ṣe tó fi ní kán tì yín mọ́lé kí ni nǹkan ìwà tẹ́ ẹ lè wù lórí pé ẹ lọ fún coronation ó láwọn ò mọ táwọn ṣe DPO yẹn wá pe Owoade ó lóun pè mọ́ ẹ lọ gbọ́ voice note yẹn ẹjọ́ tó bá lè rí voice note yẹn ẹ lè jù sí mi second day mo tó ń bọ̀ lọ́la ṣó yẹ nígbà tó wá di wípé wọ́n pè ọlọ́pàá yẹn ló ń pè more than 20 times Owoade ò gbé ó ní bó tún ṣe àwọn pípù yẹn òkè wọ́n sùn bẹ̀ olóòtún wa láàárọ̀ kùtùkùtù ló ti ń pe Owoade ò gbé òun ló dẹ̀ pé kókó tí wọ́n mọ́lé òun wá pe àwọn pípù yẹn wípé ẹ wò ẹ lọ wádìí ní arrest meanwhile kò tí wọ́n mọ́lé ó ṣe favour fún wọn nígbà tó ti pè lálẹ́ títí pé this is the abuse of this palace office yín àbí palace house yín àbí porthole yín but this is an abuse ó wá ní pé káwọn pípù yẹn kọ́ máa sọ wípé òun ò tí wọ́n mọ́lé ní kán lọ wá ní arrest hotel fresh note yẹn náà jáde mo gbọ́ pé kán lọ wá ní arrest hotel kán lọ sùn sí pé bọ̀ kán tètè jí wá láàárọ̀ so that a lè believe pé tí wọ́n mọ́lé overnight are you getting it DPO yẹn ò ní rárẹ̀ tabanẹ́rù yín nínú àwọn ọlọ́pàá because veto power and people yóò ṣe nǹkan kan just because ó ń bá yín sọ̀rọ̀ gbogbo lẹ́tí wá sọmọ Ọ̀yọ́ ní sọmọ Ifẹ̀ ní ta ló fi ẹgẹ bàbá ọba ní Ìkàlẹ̀ ní Ọ̀yọ́túnjí village nǹkan kan at the end of the day kí ló ṣẹlẹ̀ ọlọ́pàá ló ń tún pé njọ́ kejì ó lọ́yọ̀ ó ní Owoade ò gbé Owoade yẹn rántí pé kò tí kò sẹ́mi jí o ibi tí Mákindé á ti gẹgba gangan ni tó ló mo ti ń rẹ kan Mákindé tipẹ́tipẹ́ ààbọ̀ tó ò ṣe lè dáadáa Mákindé etí ẹ̀ ò di ṣé o ti ṣe condolence fún ẹni tí ọba Ọ̀yọ́ tó fi gẹ yóò ti deliver speech yẹ kó di lọ́la ó yà mí tí rí Mákindé o ti bọ́ hard this time around o ní lọ scot free lọ́wọ́ ESABOD. That mean wípé ó take permission kò tó pa wọ́n nìyẹn ṣé o ti pass a condolence speech I don't think so. àwọn èèyàn wá láti Amẹ́ríkà wọ́n dẹ́kun sí Nàìjíríà ṣó yẹ wọ́n wá láti Amẹ́ríkà wọ́n dẹ́kun sí Nàìjíríà lọ́wọ́ ọba Ọ̀yọ́ ó ná wọn lóògùn ẹgbẹ́ bàbá yìí ló tún tíwù látòrí stairs ó jẹ́ ká máa gbọ́ lọ. Mákindé sórí pẹ́ tó gbẹ̀yìn mo ti ṣe tán àti wá máa kọ́ ọ̀ṣẹ́. òun ní kọ́ lọ dì tí ni wa. lẹ́yìn tán náà wọ́n tán. ọlọ́pàá owó wa ọkọ̀ àti mọ́tò ọlọ́pàá mọ́tò tí mo gbé wá. that mean pé ẹnìkan ti poison wèrè ọba Owoade yẹn nípa ọba Ilé Ifẹ̀ wọ́n fi believe pé àwọn tó wá bá ń ṣe coronation wípé wọ́n wá spy ni kí ni nǹkan tó ṣe why you scare pé wọ́n wá ṣé òun ṣe gbaná mbẹ́ ni what is spy wàá jẹ ṣége yọ. wọ́n náà wà ó kò sí mi o kò ṣàwà o wọ́n bèrè mọ́tò tàgbẹ́ wọn ní mọ́tò mi ní ẹgbẹ́ yẹn. ẹ̀yin Ọ̀yọ́ jákujàku gbogbo nǹkan tí ò da Ọ̀yọ́ yìí ni lóhun tí ò da Ọ̀yọ́ yìí ni ìlú tí ò develop jẹ́ rewind bẹ̀yẹn. àwọn náà wà ó kò sí mi o kò ṣàwà o. ààrẹ sà. mo fi gan lélẹ̀ yóò ṣe mọ̀ mo fi àtúgbò yọ̀ gbé kí ni fáwọn onítíátà gan kan ṣe fún mi ẹ̀ jáde wọ́n rògo. òun ní kọ́ lọ dì tí ni wa. wọ́n bá gbé ọlọ́pàá owó wa ọkọ̀ àti mọ́tò ọlọ́pàá mọ́tò tí mo gbé wá àwọn náà wà ó kò sí mi o kò ṣàwà o wọ́n bèrè mọ́tò tàgbẹ́ wọn ní mọ́tò mi ní ẹgbẹ́ yẹn àwọn náà wà mọ́tò yẹn tó polisi sọ ọ́lẹ̀ sí kọ́kọ́ tọ̀rọ̀ mọ́tò ìsọ́lá rẹ̀ sùn. wọ́n sì sí mọ́tò wọn. àlejò kan ní ọ̀yà ṣùgbọ́n area commander Ajíbọ́lá ní ìgbà orúkọ ilé ọgbà fóònù ẹ̀mí. area commander Ajíbọ́lá. kí bàbá yóò fẹ́ nítorí ìjọba yìí. wọ́n táwọn èèyàn wá fún àwọn èèyàn mọ́lé. pé àlè lọ lémi o pé káwọn tó máa ti wọlé ọ̀rẹ́ tó ń wọlé ní òkè pé kí mi lọ gba hòtẹ́ẹ̀lì. ok bí ló ti sọ. wọ́n ti àárọ̀ ìjọ kejì padà wá láago mẹ́wàá. pé nǹkan tó ń kọ́ máa sọ jẹ́ sí ni pé ká jọ lọ sí ọ̀dọ̀ Aláàfin kan apologize fún wa lè rí ìwà. pẹ̀lẹ́ jẹ́. ìmọ̀lẹ̀ ìbílẹ̀ ní kọ́ọ̀tù aago mẹ́wàá náà dá fún mi níbẹ̀ ní kọ́tà áfítà.
àwọn ọba tẹ́ nǹkan lé nìyẹn wọ́n kórìíra ẹ̀yin aráàlú wàláì wọ́n kórìíra yín gan àwọn alálẹ̀ ìsọnù. Ọwọ́ ló máa tẹ́kì Aláàfin kan rí ìtàn òkọ́ lọ ní ọjọ́ ìṣàlẹ̀ pé bóyá wọ́n yé sùn ọ̀tún ìdí àwọn ní kí ká òkè lọ kí ni ìwádìí kan jókòó sí pé wọ́n máa fi dé 2 sí 4 tó wọn ò bá gbọ́ nǹkan láti ọ̀dọ̀ wọn ní Aláàfin àwọn akọni tó kọ letter of apology kó alẹ́ ní ká máa gbowó máa lọ. lọ kí ni wọ́n ṣe tó fẹ́ apology letter. Sí ọ̀yọ́ kí ni máa lọ àbí wọ́n láti bẹ́ẹ̀sì wọn house ó ṣáájú driver ni wọ́n fẹ́ lù sí léṣe. driver wọn fẹ́ lù sí léṣe. ìyàwó mi sunkún lẹ́lẹ́ ni. ó ṣubú sílẹ̀ lẹ̀. sọ wà láti wọ́n ìyàgò mẹ́rin. You must write petition in America against this Owoade. You don't beat people. This is bully. Bully. But coronation, anybody can record. Public anniversary. Ó send message sí mi ó lóun gbọ́ pé nǹkan kan ṣẹlẹ̀ sí ní Ọ̀yọ́ ó ní pé ṣé mo lè bá òun sọ̀rọ̀ lórí ẹ̀ mo ní màá gbé padà. ìyàwó ọba Ọ̀yọ́túnjí gangan ló bá mi sọ̀rọ̀ ló send message sí gbogbo ẹ̀ńtẹ̀ wá bí o. ìyàwó ẹ̀ tẹ́lẹ̀ ní ìfẹ́ irọ́ òun ò gbọ́ gbogbo Yorùbá tí lẹ́bù yẹn ọ̀tí ẹ̀jẹ̀ káyé máa sọ̀rọ̀ ilé wà more important. so ká má fọ̀rọ̀ kò sá nígbà tó di 6 ní kọ̀ọ̀yà kọ̀mọ̀lẹ̀ lórí bàbá ẹ̀wọ̀n fọ́ apẹ́rẹ́jì lẹ́tà pé káwọn ọ̀rọ̀ bá wà sí àwọn ní kò sí problem. So that's exactly what happened. If there's anything, I don't think I've done anything wrong. Oh, Baba, is there any autopsy done before Baba was buried? Yes. What's autopsy? Concerning the truth, if you feel I've done anything, I apologize. Ó ti jẹ́ gbèsè Owoade, wọ́n ní wọ́n ṣe autopsy. So, kàṣẹ jẹ́ bó ṣe lọ nìyẹn. Jẹ́ wá jẹ́ mọ̀ pé gbogbo ara bẹ̀tẹ̀ wọ́n sì náà ìpè kò ṣẹlẹ̀ bẹ̀tẹ̀ wọ́n ti rí pé wọ́n ti pè mí wẹ́ wọ́n kàn fún pé ìtàkùn oríṣiríṣi ní wọ́n ti gbọ́ ìtàkùn and I will maintain it. I can confirm it. I can deal with it. Bóyá kò dẹ̀ mọ̀ pé pressman ni mí that's one thing. Inú mi dẹ̀ dùn wípé kò mọ̀ pé pressman ni mí kò wá wọ̀ sí lórí lọ. Ó lè wá ṣàlàyé fún ọ̀ní mi. So, mi ò wá máa lábí dé fẹ́sẹ̀. Àwọn sọ́dọ̀ kejì ẹ̀ sọ pé ìrọ̀ lè sọ pa òun gbọ́ fún ara ẹ̀ pẹ̀lú ẹnu ara ẹ̀. Ó ní àyàtọ̀ tó Ọ̀yọ́ to say who I am not. Coronation to open for everybody láti lọ. Owoade wà jẹ́ ṣege ìyà. Adé orí à ń respect Ọlọ́run bá gbọ́. Adé orí wèrè wo lè respect ẹni tó yẹ kẹ́ fún blue. Gẹ́gẹ́ mo Yorùbá. Ìyàn náà mi wá gbẹ́jẹ̀ lára mi. Wow, now gbogbo ọmọ Yorùbá ti ń gbọ́ mi. Rọ̀lẹ́ gbọ́ ilé nu bàbá ọba. A lè sọ wípé ọ̀rọ̀ tí bàbá ọba bá wa sọ gbẹ̀yìn lílé yìí. Ẹ mọ̀ bàbá wọn gbélé. Àti lára ìyàwó àti lára ọmọ. A lè sọ pọ̀rọ̀ tí bàbá ọba bá wa sọ kẹ́yìn lílé yìí. Mo wá sọ̀rọ̀ fún lẹ́ẹ̀kan wò ní dánilágara lórí ẹ̀. Mo ní Almaroof fún ṣàlàyé àwọn kankan. Òun là á mọ́ bàbà ìdí igi là á bà. Fídíò rẹ̀ ló ní ká má lò sọ pé ká má lè gbóhùn rẹ̀. Mo dẹ̀ fẹ́kẹ́ máa fẹ́kẹ́ di àwọn pọ́ìntì yẹn mú. Ó lágbára pọ̀ o. Èmi
ni mo bàbá ló fọ́lẹ̀ sẹ́yìn pé ní bàbá ọba àwa gbogbo lóye káwa standard bàbá ọba bẹ̀rẹ̀. ẹ gbọ́ statement ẹ padà bàbá arúgbó falẹ̀ sẹ́yìn pé ní bàbá ọba ìsọ̀rọ̀ àgbàsọ fúnra lára ẹ̀ lọ́sọ̀rọ̀ àwọn gan-an ló yẹ káwọn dé bàbá ọba. èmi ni mo bàbá ló fọ́lẹ̀ sẹ́yìn pé ní bàbá ọba àwa gbogbo lóye káwa standard bàbá ọba bẹ̀rẹ̀ lórí bàbá ọba. Almaroof iṣẹ́ nítorí náà ni wọ́n ṣe dáwọ́ lu bàbá ọba pa ní Nàìjíríà. Continue. owó ló wá lọ owó yẹn náà ló wá lọ fẹ owó yẹn náà ló wá lọ Ọ̀yọ́ tí gbogbo pìtìpìtì ayé tó bá tó fi bá bàbá yìí. ṣé ẹ ti rí pé ó wà pre-planned gossip ti wà lẹ́ẹ̀pẹ́ tí bàbá ọba yẹn bá ti dé tó bá fẹ́ yẹ Ọ̀wádé Ọ̀yọ́ tó bá fẹ́ yẹ sí fún coronation káwọn lù pa wọn ò fẹ́ joyè bàbá ọba Almaroof bó bá gún àwọn fi ẹ jẹ ní Ọ̀yọ́túnjí ó dẹ̀ mọ̀ pé bàbá ọba yẹn wà lára àwọn tí wọ́n fi ẹ jẹ bó bá gún wà yes or no why tó sọ pé ìwọ ló yẹ kó jẹ́ bàbá ọba ó ga ọ. ó gbàgbọ́ pé bẹ́ẹ̀ni bá gbọ́mọ̀ ọ̀jọ̀gbọ́n lẹ́yìn owó náà ló wá lọ fẹ̀ owó náà ló wá lọ Ọ̀yọ́ tí pìtìpìtì ayé fi bá bàbá yìí. ẹ dákun torí Ọlọ́run pìtìpìtì ayé òun ló fẹ́ dúkú lọ. Yorùbá máa sọ pé o pé gbọ́ ọ̀kọ́jà àtàrí ẹbọ kan ò ní lè lè kú dúkú lọ. kí la fẹ́ sọ ìfẹ́ wo la fẹ́ sì ẹ gbọ́dọ̀ lẹ́nu Almaroof ẹnu ń já wáyà. ẹ rí i pé kéèsì tí mò ń treat the words from your mouth ni oníwọ̀ ló yẹ kó o jẹ bàbá ọba lọ́yọ̀ ó dà pé according to bí mo ṣe gbọ́ wọn lọ́yọ̀ ló ṣe wà pé o wà lọ́yọ̀ nígbà coronation oníwọ̀ ló yẹ kó o jẹ bàbá ọba onítorí pé o ti gbowó nífẹ̀ẹ́ that's mean pé intẹ́ ti sọ láti fi poison Owoade olóńgbowó nífẹ̀ẹ́ òun gbowó lọ́yọ̀ àti bàbá ọba tó dé yẹ pé Síjú Adé ló fi jẹ bàbá ọba l'Ọ̀yọ́túnjí village oníwọ̀ Almaroof ló yẹ kó o jẹ bàbá ọba o wá ní pìtìpìtì ayé ló dé bá ṣẹ́ ń gbọ́ words by your mouth ni. àgógó ẹnu ebi ò sáì dìyàn. àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n sọ pé mo lè fò yí mo lè fò tọ̀hún Almaroof gangan wọ́n bá wí kì í sèmi ìdí ni pé èmi ò sọ̀rọ̀ n ó fi ẹ̀rí báàkì ẹ̀ ẹ̀rí máa jẹ́ mi ìṣó ni wọ́n pè lọ́rọ̀. mi ní kọ́ láti sọ̀rọ̀ yẹn mo respect máa yẹn but what the man did was totally wrong. kí ló ṣe. kí ni máa nìyẹn ṣe tọrọ nù. tó wá sájọ́ tì. ìgbésẹ̀ wájú Aláàfin ó sòótọ́ ọ̀rọ̀ tani ndéyìnládé ọ̀ọ́ni ni àkọ́kọ́ àti kejì ọ̀ọ́ni ni. tó yẹ kó purọ́ ni. Ọ̀yọ́ ló fi sí ní àbífẹ́ ni ò lè dáhùn tàlàfin ló ṣe ní àbítọ̀ ni n ò lè fèsì ilé ìwé gbàgbára mi lọ. ìkọ́sẹ̀ ti fọkàn sí pé gbogbo tẹ́ bá ti ní sí gbogbo ayé ọmọ ṣe yẹsà náà ni ọ̀tọ̀ náwó kọ̀tọ̀ náwó ẹ̀fẹ́ tó rò pé yẹn ẹ̀fẹ́ ká máa gbà bẹ́ẹ̀ náà ni kẹ́ni kankan máa lè dúdú padà pé njẹ́ wí yẹn ta o kò rí bẹ́ẹ̀ o kábíyèsí mi yóò fẹ́ o kò rí bẹ́ẹ̀ o. èmi nìkan lórí gbogbo sójà mi lẹ́yìn oṣooṣù ìṣàjú àbí tú ṣe à. Aláàfin tilẹ̀ ìpínlẹ̀ Ọ̀yọ́ ṣùgbọ́n nípò ní Aláàfin ti jẹ́ bàbá wa lọ́jọ́ orí wà ní òkèrè inú ayé age bracket ní gbogbo wa ṣùgbọ́n nípò bá déwájú Aláàfin wọ́n nà fẹ́lẹ́fẹ́lẹ́ tí wọ́n fàgbọ́n kan lẹ́nu jẹ̀nà bọ́ mi wà ní típò yẹn jẹ́ nìyẹn nípò yẹn ti wá jẹ́ bẹ́ẹ̀ kò sọ pé ká sí lò. wọ́n bá nírú bàbá arúgbó fálẹ̀ ìwájú Aláàfin tálàfin ò sì sọ̀rọ̀ kẹ́ni kankan má pè ní sórí nọ́mbà yẹn o tálàfin ò sì sọ̀rọ̀ ó túmọ̀ sí pé inú Aláàfin yọ sí ni. ẹ̀yin Ọ̀yọ́ tó bí Amẹ́ríkà lẹ́jọ́ wa ẹ fẹ́ ti kéésì yẹn o. bó bá ṣe wù ní ká ẹ ṣe ṣe ẹ gbọ́ síwájú. nítorí agbókòókò ṣe aláìsọ̀rọ̀ tó ń gbé ọ̀rọ̀ ẹlẹ̀ àwọn oníṣẹ́ mú wọn ààrẹ sí èèyàn burúkú. ṣé ìwà ṣèyàn burúkú báyìí nítorí bá gbogbo ṣe ń analyse ọ̀rọ̀ tó ń gbé ọ̀rọ̀ kalẹ̀ àwọn èèyàn ti rò pé èèyàn burúkú ni ààrẹ ṣé ìwà ṣèyàn burúkú báyìí. bó ṣe ń fọ́kà yìí ní ìsìn jáde ìtàkọ̀ wá fọ́kà bẹ́ẹ̀ kó wá tó ń tọ́ṣẹlẹ̀ fún wa. kó sọ pé kó arúgbó falẹ̀ kò ní nínà kò ní ìyà tó jẹ lọ́yọ̀ọ́ kò ní nínú. wọ́n nà tó lé gẹ̀ kára àwọn ó dẹ̀ kù. ọṣẹ tó fẹ́ fi wẹ̀ tó fẹ́ fi mọ́ tó fi wẹ̀ mọ́ tó fi fọ́ mọ́ lídùú bóyá dìtájẹ́ǹtì ni o bóyá sódà ni o bóyá ṣe ìmúlọ́wọ́ ni o tó fẹ́ fi wẹ̀ tó fẹ́ fi mọ́. ààrẹ tó ti sọ yìí náà Ọ̀yọ́túnjí ló ti jẹ́ wọ́n fi ọjọ́ yìí ń bẹ̀ ẹ promise wọn bẹ̀ ẹ ṣe nǹkan kan bẹ̀ ẹ kúrọ́ gboyè lọ́wọ́ Ọlọ́run náwó gboyè. do you know pé expectation Almaroof yìí ò ní wípé gọ́ọ̀mẹ̀ntì lówó kan specially tí wọ́n ń san fún Ọ̀yọ́túnjí láì mọ̀ wípé ọ̀ọ́ni ní tó náwó bẹ̀. àwọn ò mọ̀ yẹn. Ambassador bá wọlé wọ́n ròyìn wọ́n fi tì iye táwọn gẹ́gẹ́ ná sọ̀yọ̀ lójú. Ààrẹ Almaroof mi calculate ojú wa pọ́ìsì máa ìdá Aláàfin lẹ̀ ìtàn bẹ ní Ọ̀yọ́túnjí yẹn o
owó ńlá kan jáde bẹ̀ o ni bàbá náà ti wá rẹ̀ rúpẹ́ sẹ́yìn gbé tẹ́lifí débẹ̀ yẹn ilẹ̀ ẹ̀sìn bẹ̀ ẹ̀kọ́ mẹ́ta. ó lọ mọ yẹ̀ká fún Oyè tẹ́ fi mí jẹ mo sanwó náà. Arúfáàlì, what are you talking about? Oyè tẹ́ fi mí jẹ mo sanwó náà o. Ẹ dákun ta ní òjò ilẹ̀ Yorùbá lónìí tó fi sanwó. ṣé mi ń sọ àlówó wọn fi ń joyè $10,000. àtẹ̀tùfàjà ò sí ń bẹ̀. mo fẹ́ tí ara mi gbọ́ ni. Yorùbá ní olówó ló joyè wọ́n ìfòye lọ́ máa bèṣe. Kò sílẹ̀ Yorùbá lónìí ẹ̀sọ̀ ní yẹn tẹ́ yóò ti joyè tó jẹ lọ́fẹ̀ẹ́. Ìbáàjẹ́ pé wọ́n ronú pọ̀, ìbáàjẹ́ pé wọ́n lo rìn lọ tẹ bọ́tì ẹ̀. Ìyẹn á máa tẹ bọ́tì oyè. ṣé mi ò sọ fún yín. Àwọn bí oyè ń pè mí, oyè ń wù mí. mo lé mi ò lówó oyè mi ò pawó oyè. Wọ́n ní wá joyè. àwọn ọbọ òfin. Sọ́jà pé àwọn ọmọ ìlú yẹn lọ́ọ́ dọ́gbọ́n mi tẹ bọ́tì sọ fún kábíyèsí kan oyè tó dá mi lọ́lá nínú ẹ̀. wọ́n pọ̀ lórí Ní Facebook. Yorùbá ni wá nígbà táyì sọmọdé ìwó láàmú ń bẹ̀. Àwọn oyè kan bẹ tọ́jà pé wọ́n ló tù sẹ̀ nígbà tó wù ẹ bá ti wà nílẹ̀. tó wẹ̀ bá ti wà lẹ́yìn lẹ́sẹ̀ rárá lórí ibùdó Yes, oyè tó àwọn oyè kan bẹ́ẹ̀ lẹ̀ Yorùbá. àwọn oyè yóò fò. Lọ́pọ̀ tó bá dọ̀dọ̀ ọba àlù kan ní ìtòlè má jẹ́ du ẹ. Ṣé ń gbèyàn nìkan láti ń gbìyànjú oyè? Ẹ̀mùkẹ́ ọkọ̀ sí ń di àtúntò lọ ń dá lọ́la MK Abíọ́lá ọmọ yèlú tó ti jóye ní. Ọmọ yèlú tí Bọ́lá Tinubu ti jóye. Ọmọ yèlú táwọn gómìnà míì ti jóye. Ìlú ti ṣèlú wọn, wọ́n fọ́n lóye ńbẹ̀, wọ́n ń bẹ́ ńbẹ̀. wàláì. Wọ́n ṣe wúye dáadáa tó sanwó. sanwó ni àwọn oyè yóò fò. wọ́n láwọn oyè wọ́n ń da Facebook. Ọwọ́ afẹ́ gbé 200 million kalẹ̀ 500 million ìwọ ló ti joyè o. Gba ní 500 million náà ní ìsìnkú fẹ́ joyè láàfin. Ní ti joyè tí mo fẹ́ jẹ́ fi mí jẹ́. Èlò wà sí Àyìndé kó kalẹ̀. Kí ni sẹ́ẹ̀ ló jẹ máyégún? Kí ni sẹ́ẹ̀ lọ́yọ̀ọ́? Àtọ̀yọ́ ẹ̀ ń payà àtọ̀yọ́ ilé. yìí sọ fún mi pé owó wọn fi ń royè lẹ́sẹ̀ rí yèyè tán pọ̀ nílùú òyìnbó. èmi náà fẹ́ fowó royè o. ẹ fi mo fẹ́ kẹ́ ẹ fi mí jẹ yèyé báyé ọba jẹ́ of Dublin. yín wèrè. Kí ni sẹ́ẹ̀ máyégún? Kí ni sẹ́ẹ̀ wà sí Àyìndé bẹ́ẹ̀? Tó ìjẹ máyé fún ayé wo ló mú gún? ayé ò ló ń gún. Ayé wo ni wà sí Àyìndé mú gún? ta ló fà lọ́wọ́ sókè. Tó ìjẹ máyé gún? Kí ni pàtẹ́lẹ̀ Yorùbá? kí ló ṣe sọ́yọ̀. Nílé ara ẹ lọ àti ní fámìlì ẹ. Gbogbo tí wà sí Àyìndé ṣe God be the glory iṣẹ́ ọwọ́ ẹ̀ àyàn rẹ̀ bọ̀ lórí orúkọ rẹ̀ lórí orúkọ mọ̀lẹ́bí ẹ̀ lórí orúkọ fámìlì wọn ni. Yóò wáyé máa yé bọ̀ Yorùbá là. Yorùbá yé bọ̀ Yorùbá là. So àwọn oyè tó ń bẹ wọ́n jẹ́ pé ìwọ ló fi ìdí ẹ̀ fúnra lára ẹ̀. Nígbà tí ẹ bá sọ fún wa ní ìsìn pé Ọ̀yọ́ nìkan ní Yorùbá land ó ti túmọ̀ sí pé máyégún of Yorùbá land Ọ̀yọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò of Yorùbá land Ọ̀yọ́. Agbára Ààrẹ Ọ̀nà Kakanfò iye àtàkùnlé Ọ̀nà Kakanfò Ààrẹ Ọ̀nà Kakanfò kò dé Ìbàdàn kò dé Ifẹ̀ kò dé Oǹdó of Ọ̀yọ́ town kò dé Ìjẹ̀bú kò dé Abẹ́òkúta. Bẹ́ẹ̀ ti fẹ́ nìyẹn báwa náà sì ti fẹ́ nù. Àwa ti dọ̀mọ́ káàárọ̀ òjìrì àìsàn ọmọ Yorùbá mọ́. Ẹ gbọ́dọ̀ ẹnu jáwáyà ìsọ̀lẹ̀ ẹnu jáwáyà sí o. Ní bàbá ọba Chief Lukman Arúfáàlì lèmi mọ̀ sí. Mò ń gbọ́ bàbá ọba yẹn kan for the first time. Ọ̀gá ẹni gbòdò ọ̀yà ara mọ́tò wọn lálùkù àkọ́kọ́ lára. Almaroof nígbà tí wọ́n fẹ́ ṣe bọ́bagún wà ní Ọ̀yọ́ town ní California ní Ọ̀yọ́túnjí ìbí bàbá ọba ló jáwé lé ọ lórí ọ̀tẹ̀ ṣe wá ba ẹ̀yà Ọ̀yọ́ ìgbésí ayé yín ò wù mí ọba yín tó kúrò náà kò sí nǹkan gidi tó ṣe lọ́yọ̀ Ọ̀yọ́ dàbí bẹ̀rẹ̀ grand ni ṣé lọ́rọ̀ tó sọ yìí ó ti implicate rẹ̀ tó pọ̀ ká ní ẹni yìí ń sọ fún mi ní ìsìn wípé wọ́n ní èmi ò ṣiṣẹ́ lórí wọn ní wọ́n pé but this is your words by yourself. Kí ló wí ń bẹ̀ yá padà sẹ́yìn. Lórí mo gajọ. Fáàlì lèmi mọ̀ sí. Mò ń gbọ́ bàbá ọba yẹn kan for the first time. Ẹ rí ọ̀gá ẹni gbòdò ọ̀yà ara mọ́tò wọn lálùkù ọkọ̀ lára làbìlàbì tó ní mo gajọ táwọn ń bínú kọ̀mọ́ sí bàbá ọba ṣùgbọ́n láti ilẹ̀ bàbá yìí ọkọ̀ bàbá ọba lọ́wọ́ lórí ìfìlà wọn o bàbá ọba Ọ̀yọ́ tó ju kí lọ́ọ́ Ìbítọ́lẹ̀ ti fún lóye ni. tán fi ní sí ètè láti joyè ńbẹ̀ ìbáwọn lọ lọ́bì pẹ̀lú ẹ̀dùn olóyè jẹ́ ńbẹ̀ ní South Carolina lọ́yọ̀ tó jí ní bàbá ọba yìí díṣẹ́ bàbá ọba yìí wọ́n náà sọ wípé bàbá ọba lọ́sàn oyè tó jẹ orí pẹ́ wọ́n ṣe èrè gbàgbé Nàìjíríà. onígbàgbọ́ pé dèdè ní gbogbo wa ẹni lọ́sàn oyè o dáàtì ó lọ lọ́bì pẹ̀lú ẹ̀ ńgbà tó doyè nílùú tí létí bẹ́ẹ̀ bí òpin 20 tọ́ọ̀dẹ̀ wá halẹ̀ mọ́ wapá rẹ̀ bọ́bagún wà kan lọ jẹ́ àmọ́ tó bọ́bagún wà Ọ̀yọ́ tún jí ni mo ti rò pé bí oko kan tàbábúlé kan lọ́yọ̀ náà ti fẹ́ jẹ bọ́bagún wà ọwá péré láàrin bọ́bagún wà títa àwọn owó títọ̀ Ọ̀yọ́ tún jí nìkan ni o ńgbà iṣẹ́ kí ló ṣe fọ́yọ̀ tún jí o promise wọn bí òmù àdéhùn rẹ̀ ṣẹ ẹ gbọ́ lẹ́nu ẹ̀ náà wọ́n ní káwọn promise ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ń joyè ilẹ̀ Yorùbá ni wọ́n ní pàtì nínú ìlú yẹn go and ask wọ́n bá ti fẹ́ jo bí ọjọ́yè because wọ́n bìlì pé ẹni wọ́n fẹ́ fi joyè yìí ọ̀là mi ọ̀làpá ó ní pàtì nínú ìlú ẹ̀ ó sì lówó lọ́wọ́ ìwọ́n wá nídìí táwọn fẹ́ fi ọjọ́yè ní pé kó o máa ń fà ní délùú bá lù yìí
sàṣàlẹ̀ tí ó joyè tí ò ní ní pàtì nínú ìlú tó joyè sí ìlú mi ni Omiṣore Christopher Ọ̀túnba Christopher yìí ọlá Omiṣore tán pè lónìí ìlú mi ló ti jọ Ọ̀túnba I was there lọ́dún náà lọ́hùn. So wọ́n ìfòye lọ máa bèṣe ìyẹn ò kí ṣe skills wọ́n gbowó lọ́wọ́ àwọn wọ́n gbowó lọ́wọ́ ẹ̀ náà jẹ́ ìtúsọ fún ẹ anybody tó bá fẹ́ joyè lóòrùn yóò tó sanwó fáwọn olóyè èyí ó joyè lọ́yọ̀ kó lè sanwó fáwọn Ọ̀yọ́mèsì bó ló ti ṣe bó ló gbégbà àbí kábíyèsí ọ̀dà yìí fìyàn joyè àwọn Ọ̀yọ́mèsì ní mọ̀ nípa ẹ̀ wọ́n mọ̀ fẹ́ mọ̀nà wọ́n fẹ́ tọ́ wọn mọ̀nà ìyẹn ò kí sọ̀rọ̀ ọmọjà gbọ́ ẹ̀tọ́ wọn ni wọ́n gbà kódà ó tún jó jẹ wọn lọ́tọ̀ ni má dúró tí dábẹ́tì yóò fi bá àwọn Ọ̀yọ́mèsì lọ́tọ̀ ni pẹ̀lú ògbọ́n Ọlọ́run so ẹgbọ́n rẹ̀ síwájú o. lórí show èmi afọwọ́wọlé ni àwọn bíi mẹ́rin la wá láti DC Maryland afọwọ́jòyè ni. ẹ̀yin lẹ́bí oyè ń pa. fọ́ọ̀sì tó ń gbòye lọ́fẹ̀ẹ́ ni. àbí ẹ̀yin lẹ́bí oyè ń pa. ìgbọ́sẹ̀ yóò tó fi mí joyè ní ìsinyìí nígbà kọ́ wà kó mi ẹ̀gbọ́n tí mo sọ́ńdọ̀ ní ni ẹni tí yóò fi mí joyè ní ìsinyìí yóò sì náwó pọ̀ o. kí ló dé. ìnáwó rẹ̀ débi pé yóò ra aṣọ sí mi lọ́rùn torí wọn ló wá sóyè ẹni tí yóò fi mí joyè ní ìsinyìí òun gangan ni ó sì náwó ẹ̀. wà á tún gbé mi léré. màálù tí ó lò oúnjẹ tí wọ́n ti fáwọn èèyàn ọ̀rùn tá a ṣe wúyè gbogbo tá a ṣe ń bẹ̀ kábíyèsí ní ọ̀nà wẹ̀ o bí ọba rí bẹ́ẹ̀ èèyàn mọ̀ fòye wa mi wá o oyè kí ni táǹkà máa ń kó lẹ̀kẹ̀ sọ́wọ́ báyìí ilẹ̀kẹ̀ prógráàmù ni ilẹ̀kẹ̀ wèrè. mo joyè níbi gangan mo sì fòye ẹ bá fẹ́ fi mí joyè kọ́rẹ́dì láti náwó ẹ̀ tàbí ẹ fi mí joyè tí mo ní wú kí ṣe pẹ́ sọ pé ti wá ṣe wúyè eléyìí ó dáa díẹ̀ ẹ wá ní ẹkúra yín lẹ́yìn.